أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún ọ̀gá orí tó lọ́ máa ń ṣe fún yàn òun náà ní Islam tó dẹ̀ ló jẹ́ pé ìtàǹbára wa sọ yìí lórí bóun Islam ò sí ní bàjẹ́ ó ṣe pàtàkì gan. So Islam ẹ̀sìn kan tó jẹ́ pé ọlágbára ni àwọn èèyàn kan ṣe wàhálà fún Ọlọ́run ni wọn ò rí àwọn èèyàn kan dààmú lórí ẹ̀ ṣùgbọ́n wọn ò rí nínú àwọn tí wọ́n dààmú lórí ẹ̀ tí wọn ò rí àwọn ni wọ́n mọ pàtàkì àwọn tí Islam bọ́ fún tí ẹ ti wá kú àwọn ni wọ́n mọ pàtàkì tí ẹ ń pè ní Islam. arákùnrin kan bẹ ọkùnrin kan ó dààmú lórí Islam ni ọlọgbá ọlọ àwo ọlọ́ọ̀kú bá sásùn ó stọ́dí gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé ó wá rí wípé ìsìláàmù ní ọ̀nà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kò mọ̀ rí ṣe kò rí ṣe o tí fi sọ pé wà máa di inú lé yẹ̀hù débi dé ṣùkú lé ó ní wàlákínà khuliqna idh khuliqna hanifa dinuna an kulli jailin. hanifa dinuna an kulli jailin. n tó sọ ni pé walau sha'a rabbuna kunna yahuda. walau sha'a rabbuna kunna yahuda. wa ma dinul yahudi bidhi shukuli. wa ma dinul yahudi bidhi shukuli. wa ma dinul yahudi bidhi shukuli. ó ní walau sha'a rabbuna kunna yahuda. walau tó bá wọ Ọlọ́run ọba wa ní yahudi ní ọba sí wa. kunna yahuda. wa ma dinul yahudi bidhi shukuli. ẹ̀sìn yahudi ò sì ní ṣépù kankan inú yahudi yà ẹni tí ìyá rẹ̀ bá jẹ́ yahudi òun ni wọ́n recognize lóríjìnà yahudi tí wọ́n jẹ́ kí àbá rẹ̀ ní jẹ́ yahudi wọn ò ní ká ọ̀kọ́ oríjìnà yahudi àfẹ́ntí ìyá rẹ̀ bá jẹ́ sẹ́sìn nù ó ní oníṣẹ́kìlù kẹ̀kẹ́ àbá ó tún ní walau sha'a rabbuna kunna nasara. walau sha'a rabbuna kunna nasara. tó bá wu Ọlọ́run ọba wa ni kò bá sọ wá di nasara. Marubani fi jabalili jalili. Marubani
في جبل الجليل مع رهبان في جبل الجليل. ó làbá lọ máa wà lórí òkè kan á ti lọ àlọ òkè mountain of kìnìkan àti wà lórí òkè miracle of kìnìkan táwa lọ máa ranjú sórun àwọn náà bá wà ṣùgbọ́n walakinna khuliqna idh khuliqna. walakinna khuliqna idh khuliqna. hanifa dinuna an kulli jahili. hanifa dinuna an kulli jahili. hanifa dinuna an kulli jahili. ẹ̀sìn wa ẹ̀sìn tó mọ́ kò níbi gbogbo wọ́nranwọ̀nran ni ẹni wá kò láti ìlú rẹ̀ ó rìn káàkiri ló fi rí gbogbo studies tó ṣe ó sìn ó rí gbogbo ẹ̀ nígbà tó wá fẹ́ lọ bá nàbí Mádínà àwọn Àbújá ni wà lọ bá lójú ọ̀nà kíá níbo lọ ń lọ ó lóun fẹ́ lọ Mádínà ní kíá kí lọ lọ sí lóun fẹ́ lọ gba Ìsìlámù ni òun ti rí gbogbo ẹ̀sìn pé kò sáyé ẹ̀ka tó pé wọ́n ní wọ́n gba Ìsìlámù tó wá gba Ìsìlámù ànábì ó sọ fún wa pé zina ṣíṣe ìwọ ni ẹ̀rọ ní kí ló fẹ́ fi ṣe òun ò sí mọ́ ẹ̀yọ́ sọ wọ́n á ń ká gbọ́ àwọn ìwọ̀ ẹ̀sìn tó lè skẹ́ èèyàn àwọn èkó nu Islam ọkùnrin ní gbogbo tẹ̀ ń sọ ǹgẹ̀ yẹn wulẹ̀ ní ìdí ẹ̀jẹ̀ náà gba Islam àwọn lè yẹ wá sáré ronú sí nǹkan bá náà ọ̀dà náà tó bá débẹ̀ ńgbò tí lọ sáfẹ́ lọ wọ́n kàn sọ́fà nàbí pé kó fún ọ ní àsìkò díẹ̀ kókó tún lọ ronú sí náà ńgbọ̀ bá dé àwà sọ̀rọ̀ ọwọ́ àsọ̀bà ń fa nàbí pé kó wọn lọ ronú sí wọn padà wá lẹ́yìn oṣù kẹfà kòkó oṣù mẹ́fà kálọ́ lé lóṣù mẹ́fà lárákùnrin jáde láyé kọ padà lọ́dọ̀ ànábì so Islam lágbára gan àwọn èèyàn kan sì wàhálà fún wọn orí àwa kan jì bára wa nù rẹ̀ la fi gbọ́dọ̀ mọ àwọn nǹkan tó bàjẹ́ la fi wá ń kà fún wa kí àkọ́kọ́ ń bẹ̀ òun lẹ́bọ àti sọ bákan náà ẹlẹ́ẹ̀kejì kéèyàn ó gbé alágàtà láàrin òun àtọlọ́hun tí ó jẹ́ pé ẹni yẹn ní ọmọ ìbílẹ̀rì nǹkan so kó falágàtà sí àti sàlàyé lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni kéèyàn ò ní àdìọ́kà pé ìlànà kan tó ń bẹ tó yàtọ̀ sí ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wá dáa ju ìlànà Ànábì lọ ẹlòmíràn ni bẹ́ẹ̀ sí mu democracy yẹn kíní kan ní sọ́bọ́sì wà yẹn in fact tó yẹ pàbálẹ̀ tẹ̀lé Nàìjíríà ni is the best wàláì democracy kọ́ ni best kílẹ̀ bá tẹ̀lé jù bẹ́ẹ̀ lọ nǹkan ni best ṣẹ̀ríà Ọlọ́run ni best tó jẹ́ pé lẹ́yìn rẹ̀ kò sọ̀rọ̀ mọ́ inú rẹ̀ òun náà ni pé ẹni tí ó bá lè pe kèfèrí lọ́sẹ̀ bọ ní kèfèrí ọ̀sẹ̀ bọ tí ò lè sọ pé lágbájá ẹ̀ ẹlẹ́bọ ni tó sì ti dá lójú òun gẹ́gẹ́ àbí ń ṣe ìméjì ń pamọ́ sí àbí rẹ̀ in tó bá ti hàn sí ọba ẹ̀ ọgbẹ́ni bẹ́ẹ̀ ni ó pé kèfèrí ni ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni kéma ni abugada ṣe àmì máa já àbí ir-rasul ẹni ọba kórìíra nǹkan kẹ́kẹ́ inú tánàbí mú wa ó ní wallahi mo ti ìgbà ogun nǹkan ṣùgbọ́n ayé onímọ̀ sínú ẹ̀mí ọ̀gbá tiẹ̀ sórí nǹkan ayé àmọ́sínà ńlọ ọ̀gbá tiẹ̀ tí wọ́n ní kálò míì kó mú kánú kọ́kọ́ wọn fẹ́ yàwó lé àbí kọ́kọ́ rẹ̀ ọmọ fẹ́ yàwó lé kó sì mọ́ rírun kí mọ́ yóò ní ẹ̀wò àmọ̀ yẹn gbé lẹ́yìn lọ́dọ̀ Ọlọ́run kì í sí dandan ibi táwọn obìnrin yẹn ti ọ̀rọ̀ mọ́sínádé ẹlẹ́ẹ̀kẹfà manista zahabi shay'in min dini rasul ẹni tó bá fi kẹ́kẹ́ sáwẹ́wà inú ẹ̀sìn ànábì tó fi kẹ́kẹ́ tí fi pamẹ́dín fi sẹ́ẹ̀sì kí wàláhì ó rírun gbẹ wọ́n múra gbogbo nǹkan ẹ̀sìn ló máa fi ń pamẹ́dín yóò sọ̀rọ̀ sáwọn àfẹ́sìn ó lè láàlì wọn ó lè sọ pé Boko Haram ni wọn ó lè lápá yẹn ni wọn láwọn tí ó yẹ pé wọn bó pábọ́sẹ̀ kú ń bẹ̀ gbogbo ẹni tó bá rí bá ẹ sọ pé kì í ṣe mùsùlùmí o orí ibi tá a ti dúró lánàá náà kí lè rí wa òun náà ni pé Ànábì sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé fún wa Ọlọ́run sọ́yà kan ní ìkàlẹ̀ fún pé dhalika bi annahu Ọlọ́run ní kúl ìwà náà mọ̀ sọ fún wa pé abillahi sọ́lọ̀ ni wà ayatihi àbáyé mi Ọlọ́run kuntum tastahzi'u ilẹ̀ fi ṣe ẹ̀yẹ tẹ́ fi ń pa mí dín sí mi Ọlọ́run ni mo tó fi pa mí dín ní àbáyé mi ẹ dá mi lóhùn kọ́ọ̀dì kafaritun la ta'tadhiru Ọlọ́run ni ẹ má wá wíyá orí kankan wá kọ́ọ̀dì kafaritun ẹ ti di kèfèrí ọba tó dá wa ló pò wọ́n ní kèfèrí ẹlẹ́ẹ̀keje òun náà ni as-sihr idán ìmọ̀ padà kọ́ máa so oògùn la fi ń sọ gbogbo àwọn àsokọ́ àsorọ̀ tí kálukú so mẹ́nu lé oògùn ní
kò lè léyìn náà nǹkan kẹ́ jórí ibú lọ ẹ má ṣàṣọrọ̀ má ṣàṣọ má tẹ̀sùbà má ràn má fìlà má gbé kọ́ ṣọ́ọ̀pù kò pé so idán inú àwọn ọlọ́run bá rí kí ọlá sọ yìí pé àwọn òpèdán òun ò ní jèrè láíláí ẹlẹ́ẹ̀kẹjọ nù ẹlẹ́ẹ̀kẹsàn òun náà ní pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè lọ tẹ̀ láwọn kèfèrí tí ń kọ́ṣe wọn tuntun báyìí tí ń kọ́ṣe wọn tàbí mudọ́ àrọ́tìlì mushrikina wa muawanatihim tàbí kọ́ lọ́ máa bá àwọn kèfèrí kẹ́gbẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ kọ́ wá máa assist wọn against Islam nínú àyà al-Qur'an al-Karim suratul Ma'idah ọlọ́run ní wa man yatawallahum minkum ẹni ó bá bá àwọn kèfèrí lọ́nà yín fa innahu minhum ọlọ́run ló ti dára wọn o ẹ̀yàn kára bí náà sọ man tashabbaha biqawmin fa huwa minhum ẹ̀ ń bá ti kọ́ sí àwọn èèyàn kan fa huwa minhum òun náà ti dára wọn ọlọ́run inna Allaha la yahdil qawma adh-dhalimin òun ọlọ́run ò lè fọ̀nà mọ́ alábòsí láíláí o ti kọ́ sí wọn o ti jọ wọn tán ìròrí ẹlòmíì bí ìròrí wọn ni bí ẹ bá tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn pẹ́ kàmọ́ kì í kírun gbogbo nǹkan tó ṣẹ́kù ìròrí kèfèrí ni ọlọ́run ní ẹ má dánwò ká sọpọ́ọ̀tì kèfèrí against mùsùlùmí bó lẹ́sìn fẹ́ sí bí election bó lẹ́sìn fẹ́ sí bí election bó lẹ́sìn ní pawọ́jọpọ̀ lórí kèfèrí láti fi gbé against mùsùlùmí sẹ́ẹ̀lẹ́rì maintain èèwọ̀ sí ni ẹlẹ́ẹ̀kẹsàn níbẹ̀ tí wọ́n fẹ́ parí mẹ́wàá kábọ́bù mi òun náà ni pé mani ẹ̀tàkọ̀dà anna ba'da nas yasa'uhu al-khuruj an shari'ati muhammadin sallallahu alayhi wa sallam kéèyàn máa ronú pé àwọn èèyàn kan wà wọ́n ti kọjá òfin ọlọ́run mọ bàbá ni wàhálà dé nǹkan bẹ nílẹ̀ yorùbá yìí nígbà tí èèyàn ní ìkànnì àwọn sì wù lọ sọ ó ní mọ́rítàbà kan bẹ mọ́rítàbà yẹn wọ́n pè ní mọ́rítàbà Israel ó lẹ́nu tó bá ṣiṣẹ́ débẹ̀ ìmọ̀ṣẹ́ òun sì máa dá akọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni pé ẹ̀ lọ kọ́ṣẹ́ súnmẹ́kà ẹ̀ ń bá iṣẹ́ débẹ̀ tó bá ti lè dé mọ́rítàbà wọn gbogbo nǹkan pátá ló ti di ẹ̀tọ́ fún kódà tí bá ń bóbi olóbi ń sùn àwọn mọ̀lẹ́kọ́ máa kásọ fún wọn àmọ́ fatẹ́gùn sí pé àánàkúnlá ọlẹ́yìn tó bá sọ wípé ẹ̀ ń bóbi ń sùn lọ́sàn-án gan ni ó ní bẹ́ẹ̀ ni ń bá wá sí ìbàdàn 1 million years wọ́n fi wọn kọ́lẹ̀ fún pé ń bóbi ń sùn ẹ dákun àfàníyá ayyuhal mutanakhiluna tasawwufan. Ya ayyuhal mutanakhiluna tasawwufan. àfàní mo pòwọ́ tó ń sọ pé ó súnfì ni ọ́ àwọn tá a ráyè sani àyìnà tasawwufu wa ihaqan la tafuturu. àyìnà tasawwufu wa ihaqan la tafuturu. àyìnà tasawwufu wa ihaqan la tafuturu. ibo ni ìbòrò àyíṣà wà lára yín ọ̀ ń sọ pé ọ̀rọ̀ àyíṣà ni ọ́ jíìpù tó gbé wá jíìpù 20 million ni àyìnà tasawwufu ìráyé sọ̀ǹda wẹ́yà kún ọ́ sí fún ilá tẹ̀fùtúrù a sọ pé yòó lè lọkọ̀ tó dáa èèyàn lè wọṣọ tó dáa olè jẹ́yẹ tó dáa fẹ́yàwó tó dáa níta ń sọkọ̀ ṣùgbọ́n tùmọ̀ sófin gẹ́tẹ̀ ń pera yín ó kọ́ yẹn ò ṣiṣẹ́ fún yín náà àyìnà tasawwufu ìdìrẹ̀ àyíṣà dà wẹ́yà kún ọmọ sí fún yín o látẹ̀fùtúrù tẹ́ ẹ̀ lọ jáwọ́ bí gbogbo ọ̀rọ̀ rẹ tẹ̀ ń ṣe torí ń táwà mọ̀sí súfì kódà bí mo wò fún lóko tí ẹ fẹ́ fi jọ́sìn ìnàlẹ̀ ìbá dátà wálé àmánàtà wà tukọ́. ìnàlẹ̀ ìbá dátà wálé àmánàtà wà tukọ́. nǹkan mẹ́ta ẹ̀ la gbọ́dọ̀ rí ìbádà ìjọsìn tó yanrantí ìjọsìn mà wálé àmánàtà ok ṣé ẹ lè jọ́sìn kẹ́ ẹ máa sọ yí pé àwọn kan bẹ bí wọ́n bá kírun kò sí wàhálà ìwọ tó wàá sọ pé wọn ò kírun ni wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ lẹ́fù pé lágbájá kò kírun mọ́ kódà kọ́ máa kí ìròrí wọn nu kéèyàn gbà pé àwọn èèyàn kan ń bẹ báwọn wọ́gán ti di kèfèrí pé àwọn kò lẹ àwọn òsínú àṣẹ tọ́lọ́ba lè kọ́ lápá kò sí bẹ́ẹ̀ iná ní lọ́nu. innal ibadata wal amanata wal amanata gbàfi pamọ́ kéèyàn ní àmánà
kójú olùjọ́sìn kó sì ní àmọ́ náà débi pé kò sí ní tẹlifíṣọ̀n tẹ́ni ìbá ń bẹ̀ kó nífọkàntà kó wà trustworthy ó di méjì wà túkọ̀ ìbẹ̀rù Ọlọ́run ìpayọ̀ Ọlọ́run ó tún wá ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìbádà ìjọsìn àmánà àti ìbẹ̀rù Ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta tó bá parapọ̀ sáré èèyàn láàrí pé eléèrà yìí sá ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta tá a wá dákọ̀ ẹ̀ dhahabati biha rihul hakim sọ̀rọ̀sọ̀rọ̀. dhahabati biha rihul hakim sọ̀rọ̀sọ̀rọ̀. dhahabati biha rihul hakim sọ̀rọ̀sọ̀rọ̀. aganjì ìjì agan tó burú ó ti ká gbogbo ẹ̀ kó lẹ̀ láàrin gbẹ̀ntẹ́ ìpàrẹ́ ní oṣù fún kò sọ̀rọ̀ àwọn alẹ́ ní ọlọ́wọ́ àlíyọ̀ lọ sẹ́yìn pé tíkẹ́ẹ̀tì ẹni àríyàn rẹ̀ tí a máa pín ẹ wà gbà pa àwọn kan bẹ tí wọ́n ti dé mọ́rítàbà kan òfin ọlọ́wọ́ kún ọ sínú mọ́ inú nǹkan tí ó sọ̀rọ̀ di kèfèrí ni tí ó ní jíyàn ọ̀rọ̀ àná ọlọ́run àfáàní òjò ti gbé gbogbo ẹ̀ lọ innal ibadata wal ọ wá ní kana tasawwufu hina kana tawaddu'an. kana tasawwufu hina kana tawaddu'an. òní kana tasawwufu ṣe rí ìràyè sátẹ̀ ń sọ yìí ó ti wà tẹ́lẹ̀ hina tawaddu'an nígbà tí tẹríba wà tó jẹ́ pé ọmọ eke ọbọ̀ fún àgbàlagbà àgbàlagbà ọbọ̀ ọ̀fọ́ ọmọ eke yọ̀ọ̀kẹ́ ọmọ eke ìgbà náà ni sufi òrìjìnà ti wọ wàlẹ̀ àánà fàwọ́ zìyà àtúnwọ́ta kàbúrù ṣùgbọ́n ní ìsìn zìyà ìmọ̀ wúfùrù kọ́kọ́ nígbà tá a fà bá lọ ń bóra ẹ dákun kí làbá fẹ́ fi ṣe àfa lọ lògùn mọ́wú ikú fún wa bọ́ tàbá yìí so kọ́kẹ́ bọ̀ náà kẹ́kọ́ jẹ́ pé tó wá ti taari kọ́ńtà ẹ̀bọ̀dọ̀ lè máa bẹ̀rù rẹ̀ sínú náà ọ afọjà kọrùn àfààní innal ibadata. innal ibadata wal amanata wattuqa dhahabati biha rihul hakim sarsaru. dhahabati biha rihul hakim sarsaru. kana tasawwufu hina kana tawaddu'an falhanafa wa ziyahatun wa takabburun falhanafa wa ziyahatun wa takabburun. ṣùgbọ́n ní èsì ìwúfúrú kọ́kọ́ lásán ńlọ́kù takaburu kàmá gbéraga ẹnìkan yọ bàjẹ́ tí wọ́n ní kiri kan àwọn so ajé pé kò sí ẹnì kankan nígbà bàbá ní bá ń ṣe wà ẹ́ abẹ́ ìjà lọ kí sùúrù ni ó ní mo ti kí mọ́kà ó sì jókòó nàìjíríà kò ní di wàhálà mọ́ bàrú àwọn bá ń jiyàn ẹ kàn palẹ̀ ìyàwó àtọmọ mọ́ tó àsìkò ìjẹba tó bá ní ẹ bá ń gbóúnjẹ láàkí àbá ìṣe bẹ́ẹ̀ fẹ́ lọ kíṣà mọ́kà ẹ dúró jẹun bọ kò ní dẹ̀ bá jẹ́ǹjẹ nàìjíríà mọ́ káwọn ìyàwó àtàkù olùsí ń jẹun ní nàìjíríà ọwọ́ adé àsìkò òun ló ti lọ kí mọ́kà ń fún ìyàwó rẹ̀ mọ́lẹ́ lórí bẹ́ẹ̀dì nínú ilé ọ̀dà àsìkò òun ló lọ kí mọ́kà wáyé tó fi dúró mọ́ ọmọ Saudi bọ̀ so pé àwọn ọmọge tánàbí filẹ̀ yìí eléyìí náà ti ẹ̀ dá rárá ẹnì kankan ntọ́nà tó bá nàbí ni pé wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin àásìn náà kú ni pé àwọn kan bẹ wọ́n ti gbẹ̀rùn fún wọn gbálìjẹ náà fún un ẹni tí wọ́n ní gbẹ̀rùn fún wọn wulẹ̀ bá jiyàn kò wulẹ̀ wàlìjẹ náà mọ̀. ẹlẹ́ẹ̀kẹ́ wa òun náà ni al-irad an dinillah kéèyàn ògúnrí kò ń bi ẹ̀sìn ọlọ́run tán pátápátá la yata'allamuhu kò tiẹ̀ kọ́ mọ́ wala ya'malu bihi kò fi iṣẹ́ sí olóhùn kò ń bẹ̀ so eléyìí náà nínú àwọn nawakidul Islam nawakidul iman òun lọ wà jama'a wàhálà téèyàn ń ṣe lórí iṣẹ́ ọ̀pọ̀ kọjá pé wọ́n tó dàlú yàn láyà lálẹ́ kí a máa lọ à ń jí lóru ní ìsìn à ń gbáwé àárọ̀ mọ́rí àwẹ̀ àtọ̀rọ̀ àwọn tí ó máa jẹun àtọ̀hún mọ́ra àtọ̀gbà ẹlòmíì tó sẹ́mi bomi ẹlòmíì síbẹ̀ so kọ́ wá di pé láyé kí a máa kí wọ́n wá dé kí wọ́n ní òní kí ló fà ó ní pé ó ti ṣẹ́ bọ́ gbogbo tó ẹ̀wọ̀n fi kọ́ ládàlẹ̀ fún òun ò rí inú fáìlì mùsùlùmí fáìlì ẹlẹ́bọ náà ti bọ́ n tà ń sọnù kámẹ́jì wọn bá fáìlì wa níbi ẹbọ kámẹ́jì wọn bá fáìlì wa nù nǹkan tí yọba sílámù jẹ́ yìí àwọn nǹkan mẹ́wàá ẹ̀ ò ní nǹkan tó kọ́ mọ́ èyí tí ọba tó tún wà ń bẹ̀ òun náà ni gbogbo ẹni tí ọba gbà pàánà bí ni the last prophet tó tún gbà pẹ̀lú mi ń bọ̀ àwọn kan gbà pé Gùlà Muhammadu ń bọ̀ Gùlà Muhammadu kankan wà tó ọba gbà yùn ó ti di kèfèrí.
so kọlọ ba de kọlá kó ṣàánú wa kó wọlé àjọ kan so rẹ̀ kó wọlé agbóró la ilaha illallah na'am. Akóńgbẹ gbogbo mùmínì náà. Akóńgbẹ gbogbo mùmínì náà. Láti bẹ̀rẹ̀ ṣe bá Ṣe wa báwa náà ni, láti bẹ̀rẹ̀ ṣe báwa náà ni. tó fi dọjọ́ ẹni tá tún ríra wa. Tó fi dọjọ́ ẹni tá tún ríra wa. Ọlọ́run Má ṣe ìlẹ̀ ọkàn tó kù, Ọlọ́run má ṣe ìlẹ̀ ọkàn tó kù. tó Tó bá parí jẹ́ ká tún ríra wa, tó bá parí jẹ́ ká tún ríra wa. mo lè rìn mo lè yàn mo lè rìn mo lè sọkọ. Mùsùlùmí ni fádà mi, Mùsùlùmí ni mọ́dà mi, Mùsùlùmí láyà tí mo fẹ́, Mùsùlùmí lọ́mọ tí mo bí, Mùsùlùmí lèmi fúnra mi, mo lè rìn mo lè yàn. Alhamdulillahi rabbil alamin. Kò ní jù báyìí lọ lórí ètò yìí, ètò wa Al-Basira. Àwa tí a jọ kópa lórí ètò fún sáà tá a wà yìí, àfọwà Yusuf Adédoyin Ajánásì àjọwà ń bíbá ẹni. Àwọn stars wa tí wọ́n ti ń fún wa ní oúnjẹ mi látàárọ̀, àwọn náà ní Fadilati Sheikh Alhaji Sulaiman Buni Ibrahim Abi Ibrahim Ẹ̀sà Òkè. Tá bá ní ìbéèrè kan àbí kejì tí a fẹ́ bi wọ́n ní ẹ̀yìn ètò, a lè kàn wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09058422793. Òun náà là ń wò ní abẹ́ mọ́ọ̀máwòrán wa yẹn 09058422793. Ẹni tó ń darí ètò náà ni àfáàrí Diwanullahi Muhammad Jami aka Mojobàjẹ́ oníwàkà súnà. Ìparí tó di àfẹ́mọ́jì ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.